gbogbo akú àṣálẹ́ tòní akú àtàárọ̀ akú iṣẹ́ tòní amọ̀kú gbìyànjú Elédùmarè rèé yóò mọ̀dé gbìyànjú ẹnìkọ̀ọ̀kan wa ládé ogun àjáde àìwọlé kò ní jẹ́ ìpín mi àtìyìn ohun tèmi àtìyìn tá a jẹ là ń wá àmọ̀ nípàdé tí ó jẹ́ wá o láṣẹ Èdùmàrè mo kí wa ní ọkùnrin bẹ́ẹ̀ mo kí wa lóbìnrin mo mọ̀ kí wa lọ́mọdé bẹ́ẹ̀ mo kí wa lágbàlagbà mo kí wa toyún inú mo sì kí wa tàṣẹ́ẹ̀dí mo kí wa káàbọ̀ síkànnì ẹ̀yà Yorùbá TV ìkànnì kan ṣoṣo tó jẹ́ pé ń gbé àṣà àti ṣe ilẹ̀ káàárọ̀ òjìrè tó ń gbéga o ojú tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ fi ń wò mí lálẹ́ tòní ojú náà ò mà ní relédè yín etí yín ò sì ní di láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi ṣíà rẹ̀ lógúnlógún kẹ́ ẹ máa bá mi ṣíà rẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀n abala ẹ̀bùn ló yẹ ká ṣe lálẹ́ tòní ṣùgbọ́n àkáǹtì báǹkì mi ó ní nǹkan kan ó ní mò ń pòrì láti bí ọ̀sẹ̀ kan ní ìsìn báyìí nǹkan kan ṣe lórí àkáǹtì mi ni ṣọlá bá di lọ́la ó ṣeé ṣe wọ́n ní yóò rectify kó tó di mọ́júmọ́ ó ṣeé ṣe ká ṣe abala gbà kó jẹ̀bùn tó bá di ní ọ̀la láṣẹ Èdùmàrè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní don tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ máa náwó lé lórí láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ṣé wò mí ẹ máa bá mi share lógúnlógún ẹ máa share lọ́gbọ̀lọ́gbọ̀n ìròyìn àgbọ́kọ̀hà náà ló ti dé sétí gbọ̀nyìn láṣálẹ́ tòní àdúàgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi wọ́n ní níbi tí láńlọ́ọ̀dù àti ayálégbé mà ti ń jà o nítorí owó ilé ọmọ ló mà ti ṣubú lulẹ̀ yakata olóbádèrò ọ̀run ẹ rí pé àgbọ́kọ̀hà ni bákan náà èèmà lukutu pẹ́bẹ̀ ìyàwó ọ̀sìngímà ni ó mà bínú gé kínní ọkọ rẹ̀ hèyé ọlọ́mọ wá ṣàánú ẹ rí pé àgbọ́kọ̀hà àgbà nìròyìn eléyìí bákan náà wọ́n ní etí bèbè ẹ̀wọ̀n ní ọkùnrin yìí mọ̀ wá o ìyàwó oníyàwó ló mà gúnlọ́bẹ pa o kọ́lọ́n kó ṣàánú àgbọ́kọ̀hà àgbà àmọ̀nẹ́ bákan náà ó mà ṣe o wọ́n ní lébìrà méjì ló mọ̀ kú sínú kànga ní ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́lọ́n dákun kó máa pa àlọ́ àtàbèmí àtìmá ó yá kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ máa fetí gbé àwòròyìn náà lọ báyìí nírà bájìgan àti nírẹ́gẹ́dẹ́ fín wọ́n níbi tí láńlọ́ọ̀dù àti ayálégbé mà ti ń jà nítorí owó ilé wọ́n lò mà ní láńlọ́ọ̀dù mà ti ṣubú yakata ló bá dèrò ọ̀run o wọ́n ní bẹ́ẹ̀ bá rí àwọn ọlọ́pàá agbègbè Arígbábù nílùú Sòtúbọ̀ níjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n lọ káàkiri ayálégbé kan mà ní tí wọ́n fẹ̀sùn kàn pé ó pa láńlọ́ọ̀dù rẹ̀ olóògbé Benjamin Ape ó ní wọ́n ń wá o láti fọwọ́ òfin mú àwọn oníròyìn mà gbọ́ pé ní nǹkan bíi aago 7 àṣálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé mà ní tí ń ṣe ọjọ́ kìíní oṣù yìí ní ìjà kékeré kan mà wáyé láàrin láńlọ́ọ̀dù ọ̀hún olóògbé Ape àti ayálégbé rẹ̀ kan o nílé rẹ̀ tó wà lágbègbè Arígbábù nílùú Sòtúbọ̀ níjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ tí Ògùn ọ̀rọ̀ owó ilé mà ló dìjà ńlá sílẹ̀ láàrin àwọn méjèèjì nígbà tí ilé ọjọ́ kejì yóò sì fi máa o ìyẹn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kejì oṣù kẹfà yìí ṣe ni àwọn méjèèjì mà tó kò sí wàhálà náà inú bí olóògbé náà pé kò yẹ kí ayálégbé òun kó máa gbélé òun lọ́fẹ̀ẹ́ láì sanwó òun o wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣoṣo tí ayálégbé náà máa ń sọ ni pé kàkà kó ń sanwó lé òun máa wulẹ̀ pa láńlọ́ọ̀dù òun dànù mọ́ ní wọ́n ní ẹnu ìjà ńlá náà yìí mọ́nà wá tó jẹ́ pé olóògbé náà ìyẹn Ape tó fi ṣubú lulẹ̀ gbalaja o tó sì ń pọ̀ kàkà ikú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ ó múlẹ̀ fún àwọn oníròyìn ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 4 oṣù kẹfà ọdún yìí ó mà sọ pé omidan Precious Ape tí ń ṣe ọmọ olóògbé náà ó mà ló mà lọ fọ̀rọ̀ ohun tó àwọn ọlọ́pàá agbègbè náà létí ní ọjọ́ ajé Monday pé ọ̀kan lára ayálégbé bàbá òun ó mà ti pa bàbá òun lásìkò táwọn méjèèjì ń jà lórí owó ilé o alukoro ni bí àwọn aráàlú yòókù bí wọ́n ṣe rí i pé olóògbé náà máa ń pọ̀ kàkà ikú òun ni wọ́n ti sáré gbèdìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba kan tí wọ́n ń pè ní NNPC Hospital tó wà lágbègbè Masimi ṣùgbọ́n àwọn dókítà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ ní ọjọ́ náà wọ́n sọ pé òkú olóògbé náà ó ní wọ́n gbé wá sí ilé ìwòsàn o lẹ́yìn náà ó ní wọ́n gbé òkú olóògbé lọ sí mọ́túárì kan tó wà ní ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ṣègùn àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn Ọlábísí Ọ̀nàbàjọ University Teaching Hospital tó wà ní Ṣàgámù alukoro ni àwọn máa tó fọwọ́ òfin mọ́ afurasí ọ̀daràn ọ̀hún kọ́lọ́n dákun kó ṣàánú ẹ̀rí pé ìròyìn àgbọ́kọ̀ àgbà ni kọ́lọ́n dákun má jẹ́ àṣìyàn gbà sílẹ̀ mo kí bírọ́dà mi dáadáa Adésànyà Michael ojú tẹ́ ẹ fi wò mí ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní don tẹ́ ẹ máa náwó lé lórí láṣẹ Èdùmàrè èèmà lukutu pẹ́bẹ́ ìyàwó ọ̀sìngímà ní ó bínú gé kínní ọkọ rẹ̀ dànù mọ́ ní kàyéfì ni ọ̀rọ̀ ìyàwó ilé tuntun kan Àbíbá Ibrahim ni wọ́n pòókọ rẹ̀
tó fi àdá kan tó dàbí tó jẹ́ pé ìjà kan ló mọ̀ wáyà bí kò sínú kankan wọ́n ní kò sí ní tó ṣẹlẹ̀ láàrin méjèèjì o wọ́n ló kàn fìbínú gé nǹkan ọmọkùnrin ẹ̀kọ́ ọkọ ẹ̀ mọ̀ ní orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Salisu Idris ẹni 40 ọdún ní 40 years náà pé ní ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí òun ni obìnrin náà yọ ọ̀bẹ tí kíní ọkọ rẹ̀ ní kété tí ọkùnrin ọmọ bíbí ìlú Kudan ní ìpínlẹ̀ Kaduna tó ń fi ọ̀kadà gígùn ṣe iṣẹ́ náà darí láti mọ́ṣáláṣí o tó ti lọ kírun ìdájì tó sì gé kíní ọmọkùnrin rẹ̀ Ìdírísì ṣàlàyé pé gbàrà tó ń dé láti mọ́ṣáláṣí orí bẹ́ẹ̀ ló máa lọ fẹ̀yìn lé láti lè nara díẹ̀ kí àsìkò tí òun yóò lọ síbi iṣẹ́ tó tò àfi tíyàwó òun tó mọ̀ bẹ́ẹ̀lì òun lórí gíjà lójijì òun kò ṣe méjì kò ṣe méjì ọ̀bẹ mà ló fàyọ o tó gbé lé nǹkan ọmọkùnrin òun tí kì í bá sì ṣe pé táwọn aráalé tí wọ́n tètè gbà wọn kalẹ̀ ní òun jẹ́ pé níta bá sọ yìí kọ́lá àbá máa wí òun ló ṣeé ṣe o kó ti gbẹ̀mí òun mà ní òun ní ìwà ìyàwó òun ló máa jẹ́ ìyàlẹ́nu ńlá fóun nítorí oṣù 4 sẹ́yìn làwọn ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó bẹ́ẹ̀ ni àwọn nífẹ̀ẹ́ ara wọn dáadáa kò sì sí ìjà tàbí èdè àìyedè kankan láàrin àwọn méjèèjì Ìdírísì tún sọ̀rọ̀ síwájú sí pé lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ipò tí òun wà àti ìlera òun ó mà ló mà bá òun ó ní ẹ̀rù àti tó fẹ́yàwó ó ló ń bá òun nítorí ohun tó ṣẹlẹ̀ yìí ilé ìwòsàn kan lágbègbè Kudan nílùú Kaduna ẹ má bínú ẹnu mi àgò nílùú Kaduna ó ní wọ́n sáré gbé Ìdírísì lọ o àmọ́ tí wọ́n darí wọn lọ sí ilé ìwòsàn ńlá ìyẹn General Hospital Markafi lẹ́yìn náà ó ní wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wá taari rẹ̀ lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì Ahmadu Bello ìyẹn Ahmadu Bello University Teaching Hospital Zaria ní ìpínlẹ̀ ti Kaduna o níbi táwọn dókítà tí wọ́n ti ń gbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀ ìyá Ìdírísì arábìnrin Rabi Salisu tó wà pẹ̀lú ọmọ rẹ̀ nílé ìwòsàn mà sọ pé ọ̀rọ̀ náà máa bá òun lójijì nítorí ọmọ òun kò sí àròyé kankan nípa ìyàwó rẹ̀ létí òun rárá nítorí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn ni ọ̀rọ̀ náà wọ́n ló bá àwọn òbí ìyàwó ọmọ òun ló bá òun lọ́kàn jẹ́ gidigidi wọ́n ti ní àwọn máa yanjú ọ̀rọ̀ òun ní àwọn máa yanjú ọ̀rọ̀ owó hospital ìyẹn àwọn fámìlì ìyàwó ló ń sọ bẹ́ẹ̀ ṣá o àwọn agbófinró wọ́n ti fi páńpẹ́ òfin wọ́n ti fi gbé obìnrin náà kó lè ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó fi wá wù ọ̀dájú náà kọ́lọ́n kó dákun kó ṣàánú ẹ̀rí pé ìròyìn eléyìí àgbọ́kọ àgbà ni ọlọ́mọdé á sí ìyàwó fẹ́ láti pọ́n fúnra yín ọlọ́run ṣàánú. ìròyìn àgbọ́kọ eléyìí wọ́n ní etí bèbè ẹ̀wọ̀n ní ọkùnrin yìí má wà o ìyàwó oníyàwó ló mà gún lọ́bẹ̀ àmọ́ ni a kì í gbélé ẹni káfọrùn rọ òwe Yorùbá ni ṣùgbọ́n òwe yìí kò mọ̀ ṣiṣẹ́ fún ìdílé kan ní orílẹ̀-èdè South Africa pẹ̀lú bí ọkùnrin onífùfù kan Grazing Beare náà pọ̀ kọ́ rẹ̀ bó ṣe lọ ká ìdílé abilékọ Halima Onze Pretor bó ṣe ká ọmọlé o tó sì pa ìyálé ilé náà bí ẹni pẹ̀ràn ọdún wọ́n ní masa là ń máa kí lójú ogun ó mà ló mà mú kí ọ̀gbẹ́ni Shahu tí ń ṣe ọkọ Halima pẹ̀lú ọmọkùnrin wọn tó jẹ́ ọmọ ọdún 14 kó fi nípìn nínú ikú orú ọ̀hún lọ́jọ́ tá à ń wí yìí pẹ̀lú bí ẹ̀rù ikú náà bó ṣe gbèrò láti pa àwọn náà pàápàá wọ́n ní ṣùgbọ́n o tí orí mà kó wọn yọ àmọ́ ṣá àwọn pàápàá kò fara rí lọ níṣẹ́ ni wọ́n fara pa yánnayànna gẹ́gẹ́ bí àwọn oníròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ wọ́n ní láàárọ̀ kùtùkùtù ọjọ́ Àìkú mẹ́ni ọjọ́ Sunday ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2024 tá a wà nínú rẹ̀ yìí mẹ́ni ó ní Bare wọ́n lò lómàdì àmàrà lọ ká ìdílé Halima mánú ilé wọn o tó wà nílùú Durban ní ìpínlẹ̀ ZwaZulu Natal lórílẹ̀‐èdè South Africa tó fọ̀bẹ gún obìnrin náà pa o tó sì ṣe ọkọ àti ọmọ wọn ó ṣe wọ́n léṣe gidigidi gan mọ̀ní wọ́n ní Ọlọ́run máa ṣe o ọwọ́ àwọn agbófinró ó padà tẹ ọ̀dájú ọkùnrin náà àwọn ọlọ́pàá sì pè é lẹ́jọ́ sí kóòtù májísírèètì ìlú náà fún ẹ̀sùn ìpànìyàn ṣùgbọ́n nígbà tí wọ́n béèrè ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ o ọkùnrin afurasí ọ̀daràn yìí mọ̀ sọ pé òun kò máa jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn òkú ọ̀run fúnra rẹ̀ òun ló jẹ̀bi ikú gẹ́gẹ́ bó ṣe sọ Halima tí òun pa náà ó ní kì í ṣe aláìṣẹ̀ oníkódà gbogbo ìdílé ẹ̀ tọmọtọmọ tọkọtọkọ tẹbítẹbí ó ní wọ́n jẹ̀bi ikú nítorí ẹ̀mí èèyàn kò jọ gbogbo wọn lójú nígbà tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Palestine tí wọ́n pa àwọn ọmọ ẹ̀gbọ́n òun tí wọ́n ń gbé orílẹ̀-èdè Israel tí ó ń bẹ̀rẹ̀ sí ní ṣọ̀fọ̀ tó ń banújẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ yẹn ó ní níṣe làwọn èèyàn yìí bẹ̀rẹ̀ sí ní gbìjà orílẹ̀-èdè Palestine wọ́n ní bí wọ́n ṣe pa àwọn àbúrò òun ní Israeli
wọ́n ló mà ló dá o ṣùgbọ́n kò jọ pé àwíjàre ìyẹn béèrè ó fi bẹ́ẹ̀ wọ wọn létí rárá ìyẹn ní kóòtù wọn ni wọ́n gbà pé èèyàn gidi kan kò lè wúrú ìwà tó mọ̀ wòye nítorí náà adájọ́ ni kí wọ́n ṣèyàwó kán ṣàyẹ̀wò ọpọlọ fún afurasí ọ̀daràn náà láti mọ̀ bóyá o nǹkan ti ta sí lọ́pọlọ bóyá wáyà a ti ta mọ́ wáyà b bóyá wáyà tí ó mà ti ta pàmò padà wáyà a bóyá ó ti spark lórí ara rẹ̀ mọ̀ ní wọ́n ní ká lọ yí ọpọlọ rẹ̀ wò dáadáa o ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí lọkùnrin náà yóò tún farahàn ní ilé ẹjọ́ pẹ̀lú bí adájọ́ bó ṣe sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 11 oṣù yìí ẹ̀rí pé ròyìn àgbọ́kọ̀ àgbà ní kọ́lọ̀ ń dákun kó ṣàánú májèá tẹ́nítìkà ìròyìn eléyìí tó ń tẹ̀ sọ́wọ́ wájú o ìròyìn àgbọ́kọ̀ eléyìí ó mà ló mà sọ pé ó mà wá ṣe o wọ́n ní lébìrà méjì mà ní wọ́n ní wọ́n kú sínú kànga ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ọmọkùnrin méjì tí wọ́n ṣiṣẹ́ lébìrà níbi ilé kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ níwájú gáràjì Iléṣà nílùú Ilé-Ifẹ̀ ó ní wọ́n ti pàdé kú òjijì báyìí ní nǹkan bíi aago kan ọ̀sán kọjá ìṣẹ́jú 10 ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 9 oṣù 9 ọdún yìí ó mà lámọ̀ gbọ́ pé ìṣẹ̀lẹ̀ burúkú náà mà ṣẹlẹ̀ o ìfami tí wọ́n fi ń fa omi nínú kànga tó jìn wọ́n ní tó jìn ká lágbègbè náà ó mà lámọ̀ gbọ́ pé ó mà bọ́ sínú kànga o èyí tí lébìrà àkọ́kọ́ fẹ́ yọ jáde ṣùgbọ́n tó já sínú rẹ̀ tí kò sì lè jáde mọ́ o ìtara yìí ó mà ló mà mú kí èkejì rẹ̀ náà kó pinnu láti yọ jáde ṣùgbọ́n òun náà má rì sínú kànga ọ̀hún tí kò sì sí ẹnikẹ́ni tó tún gbìyànjú láti wọnú rẹ̀ mọ́ nígbà tí wọ́n rí ohun tó mà ṣẹlẹ̀ báyìí ni wọ́n ránṣẹ́ sí àwọn civil defence tí ọ́fíìsì wọn wà ní àárín gbùngbùn Ifẹ̀ pẹ̀lú iléeṣẹ́ panápaná ìjọba àpapọ̀ tó wà lágbègbè náà àwọn ni wọ́n lọ kó òkú àwọn lébìrà méjèèjì jáde o a gbọ́ pé ọmọ bíbí ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn ọmọkùnrin méjèèjì yìí alukoro àjọ civil defence ní ìpínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ bàbá àgbàlagbà kan tí ìṣẹ̀lẹ̀ náà sójú rẹ̀ ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ rẹ̀ ó mọ̀ ṣàlàyé pé kànga náà jẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni omi sì ti kún inú rẹ̀ látàrí òjò tó fojoojúmọ́ rọ̀ lásìkò tá a wà yìí bàbá yìí wá sọ síwájú sí pé nígbà tí ọkùnrin àkọ́kọ́ yẹn ti rí nǹkan tó ṣẹlẹ̀ ṣe ló yẹ kó ké sí àwọn ọ̀gá wọn kó tó di pé ó máa gbé ìgbésẹ̀ láti wọnú kànga kọ́lọ́ ń dákun má jẹ́ àkábàámọ̀ káyìn ìròyìn àgbọ́kọ̀ àgbà ni o kí Elédùmarè kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o mo kí gbogbo ojú tó mi pátápátá lálẹ́ tòní ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní dán tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ mọ̀ náwó lé lórí láṣẹ Èdùmàrè. ẹ jẹ́ sáré jíròrò díẹ̀ lórí ìròyìn ọ̀hún lórí arábìnrin kan tó jẹ́ pé ìyàwó ọ̀sìngín tí wọ́n fẹ́ tí ò ju bí oṣù 3 lọ tó sì mú kíní nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ tó sì gé tó fi ọ̀bẹ tó fi gé o ṣe rí kọ́lọ́n kó ṣàánú àwa òbí ẹ jẹ́ á ṣọ́ra torí pé ntẹ́bìrì pọ́ lè fà á nǹkan méjì ni àkọ́kọ́ tí obìnrin yẹn tí ò bá ti ní skọ́skọ́ tẹ́jì ò ti ta sí lọ́pọlọ ẹ̀kejì tó bá jẹ́ pé wọ́n fi tipátipá wọ́n fi wọ́n fúnra wọn ni irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ o sódà tá a bá béèrè pé so onífẹ̀ẹ́ lágbájá òun ò nífẹ̀ẹ́ rẹ̀ ẹ má jẹ́ àfi tipátipá mú wọn bóyá ọgbọ́dọ̀ fẹ́ dandan ni ọmọ ọ̀rẹ́ mi ni ìyá rẹ̀ dá sí mi ládùúgbò ẹ má jẹ́ àfi tipátipá ẹni tí máa ń ṣẹlẹ̀ léyìí o tóbìnrin yẹn ò bá ní skọ́skọ́ a jẹ́ wípé wọ́n fi tipátipá wọ́n fi fà wọ́n fúnra wọn ni ẹni tá a bá ti pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn ẹ má jẹ́ àfi tipátìkùkù ẹ má jẹ́ àfi fà wọ́n fúnra wọn. bákan náà nípa ayálégbé tó jẹ́ pé wọ́n ló pa láńlọ́ọ̀dù rẹ̀ kọ́lọ́n kó ṣàánú wọ́n ní bí tẹ́nàǹtì àti ayálégbé bá jà tẹ́nàǹtì náà ni ó kú nílé fún láńlọ́ọ̀dù lè kú nílé fún tẹ́nàǹtì láyéláyé so that tí a bá rówó tó yẹ bàbá òkú bí Nàìjíríà ṣe rí ẹjá ní ọ̀rọ̀ tó dáa lẹ́nu àbábẹ́ dákun ìgbàgbé yìí ẹ̀wò ẹ̀yin gbogbo ẹ̀ lórí bákàbàkà ẹ dákun ẹ fún mi lóṣù kìíní kan lóòótọ́ àwọn láńlọ́ọ̀dù bí ìbẹ̀ tó yẹ pé oní wàhálà ni wọ́n ṣùgbọ́n láńlọ́ọ̀dù náà ni ó sì jàre èèyàn kì í ṣe pé ọwá torí ẹ̀ ọwá bá láńlọ́ọ̀dù rẹ̀ jà ọ̀ọ́yà pàdánù ni ẹni tó nílé ọtí wá padà ń kábàámọ̀ báyìí ẹgbẹ̀rún sàámù rẹ̀ ò sì lè sámọ́lọ̀ lọ́wọ́ tó náà ló ti sá báyìí ṣùgbọ́n ẹgbẹ̀rún sàámù rẹ̀ kò lè sámọ́lọ̀ lọ́wọ́ padà gba amúkẹ́ náà ni sódà tá a bá jí gbá ọlọ́ọ̀bá ti kọ́lé fún wa tá a bá ń gbélé mi rẹ́ǹtì ẹjẹ́ á máa fi pẹ̀lẹ́kùtù ká máa fi bá láńlọ́ọ̀dù wá sọ̀rọ̀ kọ́lọ́n fi kọ́lé aláyọ̀ fáwa náà sóti báyẹn torí pé àwa náà ò lè gbarú ẹ̀ tá a bá di láńlọ́ọ̀dù ká kọ́lé ká bá kọ́ ṣọ́ọ̀bù kan kẹ́ni tó wá tá a gbé ṣọ́ọ̀bù fún kó wá lóò ní sanwó ṣọ́ọ̀bù tó lè jẹ́ pé ara wọn kan táwa náà fi ń jẹun náà nìyẹn kò sí bẹ́ẹ̀ yóò ṣe ní tara ẹjẹ́ á máa wọ ọmọlúwàbí ọlọ́ọ̀ba yóò gbàdúrà wa o ní sí tẹ́nàtì gbà o lágbára Ọlọ́run bákan náà nípa àwọn tí wọ́n kó sí kànga kọ́lọ́n kó ṣàánú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń ṣe àfojúdi tó yẹ pé wọ́n kó sínú kànga ẹsẹ̀ lè yẹ ẹ mọ̀ pé àwọn ibi tí wọ́n lu sínú kànga yẹn
kódà kó jẹ́ ríǹgì náà kó sínú kànga àwọn kíní tá ṣe sí ẹsẹ̀ yẹn lè yẹ̀ torí pé omi ò ti dà sí àwọn kíní green yẹn tí máa ń yọ bọ̀lọ̀bọ̀lọ̀ yẹn ó lè ti wà níbẹ̀ kẹsẹ̀ yẹn kàn yẹ bẹ̀rẹ̀ báyìí yóò kàn já sínú kànga ni kànga míì sì bí a ti rẹ́ni tán ló já sínú kànga tó yẹ pé wọn ò dẹ̀ rí òkú rẹ̀ wọn ò rí inú kànga àwọn kànga tẹ́ ń wò yẹn àwọn míì ti máa ń gbàbọ̀dè àwọn míì bẹ tó jẹ́ pé ó lọ já síbò míì ni láì lómi tẹ́yìn o mọ̀ tó yẹ pé nú odò òkun ni míì já sí kànga míì bẹ tó yẹ pé ẹ pọn bẹ́ẹ̀ bá ṣe pọ́n tó kò lè gbẹ láyé kànga yẹn ti já síbò míì tẹ́ bá wúru kànga yẹn so dẹ̀ jẹ́ aṣọ́ra ẹ dákun ẹ má jẹ́ àmọ́ ṣàfojúdi pé ẹ jẹ́ lọ yọ èló lè yẹn lọ́nà tá dóró kádẹ̀ wá òkúta mi yọ dóró dè wẹ́rẹ́ kò táwọn ọmọ kó sínú kànga kò sí ní tí ò lè ṣẹlẹ̀ o àti rẹ̀ tó jẹ́ pé kó sínú kànga tó jẹ́ pé orú dẹ̀ ló pa síbẹ̀ ọmọ ló kó síbẹ̀ bàbá náà bá tún ní kó ń yọ bàbá náà kó síbẹ̀ ó kú síbẹ̀ haúsá kan náà tún ní kó ń yọ haúsá yẹn náà tó kú sínú rẹ̀ àwọn kànga mímẹ́ tó ti gbàbọ̀dì bẹ́ẹ̀ kọ́lọ́n dáhùn kó má jẹ́ kí orí ẹnì kọ̀ọ̀kan wa kó má jẹ́ ó gbàbọ̀dì mo kí gbogbo apárápátá lálẹ́ tù ní ojúṣe fi omi ojú wa ní fọ́ etí wọ̀ nídìí o gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì mo kí Mr. Adesanya Michael adúpẹ́ lọ́wọ́ yín àwọn èèyàn àti mọ̀rọ̀ àwọn èèyàn kọ́lọ́n ṣàánú àwọn èèyàn tó bá jẹ́ pé bóyá ń fẹ́ pín káàdì ní àbówó ẹ̀rí tí wọ́n pọ̀ wọ́n máa share àti share sódà báwọn èèyàn ṣe wà nìyẹn mo mọ̀ mi pín káàdì lálẹ́ mi pín owó lálẹ́ ni kì í pé kò sí mo mọ̀ mi pín ni mo fẹ́ fi wo báwọn èèyàn yóò ṣe react sí ṣùgbọ́n a ti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ owó epo ni nígbà tó bá di pé àǹfààní tó bá ń rí òun lẹ́lòmíì máa fi ń stable sórí péèjì sọ̀rọ̀ Ọlọ́run gbàdọ̀ alágbọ́lọ́ yìí ló bá ṣe ń fẹ́ o àdúrà gbólúwa Tóyìn bàbá gbéyà lórúkọ mi fẹ́ tó bá fẹ́ pè mí lẹ́yìn ètò 08136878531 àbúrò oníṣẹ́wà o ká sùn láyọ̀ ká jí láyọ̀ ó dàárọ̀ o.